Asike Annabi Muhammadun wanchinga intudubata ijebata lami tumelo ba Annabi Muhammadun ijebata lami tumelo ba Sayyida Fatima Yawala oyala yawala oyala oh yawala la la Allah 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 yawala la la yawala oyala yawala oyala yawala oyala balain hadi aridu toha Muhammadun fadaka hakikun zaka salim Ìyá àgbà náà lẹ sọ pé tá bá fọ̀ tún bọ́ ọmọ wí á sì fò sí ta mọ́ra ẹ dákun. Ẹ̀yin náà lẹ kọ́ wa ní àdìsí ànábì. Sallallahu alaihi wasallam. Tó ní laysa shadidu man galaba nafsa bal innama shadidu man galaba nafsahu indal gadab. Anakunla ina le tu fún wa pé kò ń ṣe ẹni tó gbéyàn tó là mọ́lẹ̀ báyìí náà pè lálágbára bí kò ń ṣe ẹni tó rí ìbínú tó pa mọ́ra. Anakunla. La èmi lẹ ń ṣe wá sí fún èmi ti wá lẹ téèyàn máa ṣe wá sí fún ẹ dákun ṣé mi mọ kéwù ní abẹ́yìn ẹ kàn sọ fún mi ṣé mi lè mi mọ kéwù ní abẹ́yìn mo wo bí gbogbo olú Nàìjíríà ṣètò ìrẹ́ àfọ̀tò mọ kéwù tó mi mo wá pẹ̀ sókè mo wá lọ Saudi nígbà mo débẹ̀ nọ́mbà 1 wọn bẹ̀ mo nà pánú kéwù bẹ́ẹ̀ lẹ̀ bó bá yẹ pé kí wọ́n náà fi gbọ́ Amẹ́ríkà dúró ni ìbá tú fún wọn lẹ́yẹ ẹyọ àbápọ̀ àfọ Amẹ́ríkà mọ́lẹ̀ báyìí ni yóò wá dàbí máa 12 ibi tó lọ ní kíkẹ́ oyé mi dé ẹ̀yin wọ́n sọ fún mi pé lẹ́sà ṣẹ̀dídù mọ́ngàlábà nẹ́sà bàlẹ́ iná má ṣẹ̀dídù mọ́ngàlábà nẹ́sà iná gẹ́dọ́bì alákùnsá ni mò ń bínú ni ń bínú. Anakunla. Ètí mo wá ń sọ kò yí ọ so tí n bá mú fọnú fún ọ tí mẹ́sàn-án bá sọnù nínú eyín rẹ̀ kán bẹ̀rẹ̀ sí máa bọ́ wá kán máa ṣàyà sí kò ní kankan kọ́ ní àyà orí ẹ̀ dàrú ni ẹ wò mí wọ́n là kún fílíkì sọ sí àyà tó yá olùlà ní bábí tí n bá ṣe tí n bẹ́ nù mí káàlà ilẹ̀ ayẹlẹ ẹ mọ̀ pé ìjọ kan lèyẹn máa bẹ̀rẹ̀ nǹkan ààbọ̀ máa lè wí ni kọ́ mọ́ kọ́ lè bá àmọ́ pọ́ mọ́ ló húṣẹ́nà. Ṣéwù. Ṣéwù tó pe o mo lè fún ọ gbé tọ́ mi kò tí ṣe wò dámọ̀ o mo jẹ́ kutukutu húṣẹ́nà. Sáfà ń ṣe pàtí ni. Jáde wá ta bá bẹ ń ṣe pàtí lẹ́mí àti bá bẹ nú ẹgbẹ́ jáde wá ta. Wo mi lú tọ́jú sí bọ́ọ̀lù. Tùwálè àlàyé mi àlàyé ẹ fún mi jẹ tún kọ́ mi kí n má gbọ́ràn lé mi ò dẹ̀ gbọ́ràn lé mi dẹ̀ dùn kò ń táyé mi lọ Tùwálè àlàyé mi. Èjì rẹ̀ rèé kí ló wá ṣe ń bí. Sẹ́mi mo ní òlù yẹn ní èwo lálẹ́yẹ tó ń pè. Lórí tí àwọn eléyìí ló kọ́ gbogbo ẹ̀ ọkọ́ abáyé ń pẹja ọkọ́ abáyé ń ṣe gbogbo ẹ̀ máa wọn tó lè ná eléyìí o. Ọ̀rẹ́ ń tiẹ̀ kó wá lọ mí. Jọ ṣé òbẹ ṣé mo kọ́ iṣẹ́ nìyẹn ni. Mo ní tó bá ti fẹ́ jáde lọ nàyàn tó lọ́ bá nàyàn ni wá. Ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ta mi fẹ́ lọ nà. Ó ti jíṣẹ́ jẹ́ olórí burúkú tó máa jìyà díẹ̀. Wá jẹ́. Wọ́n ní kò lù mí. Tùwálè mi àlàyé mi Tùwálè àgbà èrè bàjẹ́ mi lè wojú ẹ̀ kò lè wojú ẹ̀. Ibo ni lọ wọ́n tó ti fẹ́ ìwọ lè lù ní. Igo. Àfà. Àfà.
fẹ́ ní òkè ọ̀ní. Àwọn tó lọ́ọ́ lọ ṣètò lọ́ọ́. Àwọn tó lọ́ọ́ lọ ṣètò lọ́ọ́. Màá wọnú yẹ́sì máa bú ẹ lọ́nà tá a fi pọ̀. Ẹyin tí mo kú last week mo mọ ibi tó wà. Ìyá ẹ̀ mo kú bàjẹ́. Mo jẹ́ kí ìyá ẹ̀ mo sunkún fún ẹ. This life no balance. What's happening again? No be that Alfa girl wey dey use style do runs. Oh, no be new thing now. No surprise me. You no surprise you, abi wetin you talk. No. We wey dey the business, we no see customer. Na person wey dey cover face, dey cover body, come dey get customer. Hey. Oh, no, no mean anything. One man's food is another man's poison, my dear. One man's food is another man's. Well, that one no be even my own concern. The girl be dey do olosho before the Alfa caption. Really? Ha, of course. Wetin come make her go back dey do levels? Abeg, na she fit answer that question. Wetin dey pay me be say that idiot Shana no even get eyes. Ha. Well, na the problem be that one, no concern me at all. Big wahala. This one surprise me go. Make dem dey do themselves. Oh no. Anybody wey wan do anybody. Ha. Ọlọ́run ò ní jẹ́ kí irú ìfẹ́ máa tún mú mi padà nínú ẹbí. Àwùsù bẹ̀rẹ̀ láì mi lọ ṣe tó ní ojú. Ọlọ́run ìyá mi yéṣù. Kí tẹ̀ ni mò ń wá kiri? Ṣé èsì tẹ́ ń pa àwọn boys kan lọ àwọn girls ẹni yà o? Ọ̀rẹ́ mi, ṣé lílò lásán ni? Oríṣiríṣi àrùn tí èèyàn kó lára àwọn idiot yẹn kọ́. Èmi ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ṣé òtútù ẹ̀ tó mú mi padà rí another side of life. Bó orí bèbí ìsúlẹ̀ àyìn. Orí fígẹ̀ yẹn fọkọ̀ gan. Wàláì ní ẹsẹ̀. Kò sí kí ló ń wá lára ọmọ ńnà. Ọmọ ńnà. Ṣé ọmọ náà ò ń ṣe èèyàn ni? But bí ó tiẹ̀ kọ́kọ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni lè ṣe o. Na big fọkọ̀. Lọ́nà ti rí. Ó fọkọ̀ gan. Ó fọkọ̀ gan. Òun tẹ̀ fẹ́ ṣe fídíò kan bá mi ṣe kí n tẹ̀ ọkọ̀ gbàgbé ọ̀rọ̀ àwọn. Ló kàn Bẹ́ẹ̀ ti ẹ rí. Electricity tó dẹ̀ ṣe fóònù. Ó yá. Kí ló yá? Fẹ́ ṣe. Jẹ́ ká ṣe fídíò. Kò ló máa dúró sí. Ṣáà tẹ̀ ṣe kí ló máa Lọ tẹ̀ dúró kí n bẹ mú fóònù dání kí n máa ṣe fún ẹ. Ọmọ yìí ṣàṣẹ́wó ẹ̀ ló ń ṣoge, ó kọ̀dà sẹ́yìn jù pẹ̀lú ètè, àtàṣetàn òde ló bá dàbí wí. Ọmọ yìí ṣàṣẹ́wó ẹ̀ ló ń ṣoge, ó kọ̀dà sẹ́yìn jù pẹ̀lú ètè, àtàṣetàn òde ó bá dàbí wí. Ọmọ yìí ṣàṣẹ́wó ẹ̀ kọ́ dáadáa. Ẹ kọ́ pé ọmọ yìí ṣàṣẹ́wó ẹ̀ ló ń ṣoge fowó kégbé. Ọmọ yìí ṣàṣẹ́wó ẹ̀ ló ń ṣoge, ó kọ̀dà sẹ́yìn jù pẹ̀lú ètè, kàtà ṣetán òde ló bá dàbí wí. Ẹ sọ pé sí ọ̀rẹ́. Aṣẹ́wó ni ẹ tún sọ pé sí ọ̀rẹ́. Ẹ sọ lẹ́ẹ̀kan sí. Jọ mi ní ṣerú ẹ̀ mọ́. Èmi náà mọ̀ pé ò ní ṣerú ẹ̀ mọ́. Mo sì ti dáríjì ọ́. Bí mo ṣe ń dáríjì ọ́, mo mọ̀ pẹ́lẹ́ dà mí náà ó dáríjì ọ́. Níwọ̀n bá àgbà tó o bá ti ṣe tó yẹ kó o ṣe. Màá ṣe wà láìtàlá, màá ṣe kó tẹ́ bá ní kí n ṣe. Sùlẹ́yà. Ṣé bí n tó sọ fẹ́mi inna wa'dallahi haqqun ó ṣàdéhùn fún mi pé ò ní ṣe sí olóṣó mọ́. Mi ìṣe olóṣó mọ́ ṣe. Bí wọ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ máa wọ ọmọ kẹta yìí o. Ṣé wọ́n lo ẹ̀kọ́ ọmọ solóṣó? Ìgbà náà kọ́ tí mo kọ́ rí ọ. Tó ń solóṣó mo nítọ̀, má ṣe mọ́ o nítorí pé ọ̀dà bíi lásbọ̀nù òkété. Ìwọ lọ kéré lọ rí jẹ́ńjẹ́ lọ́wọ́ sí. Ìwọ sì rẹ bọ́ bá ń lọ gẹ́ tí èsì ṣe olóṣó ló ń bá lọ. Ẹlòmíì lè yọ tí wọ́n sọ sínú rẹ lọ́ba tí wọ́n di tí wọ́n sọ sápò. Ìdí inú tí mo ní kó wá máa gbọ́dọ̀ ẹlẹ́yà kékeré tó jàǹtì rẹ. Ọtún wá sọ olóṣó mọ́ mi lá. Dákun bá bàbá wá ṣiṣẹ́ olóṣó mọ́. Tó ẹgbẹ́ lóòótọ́ ni kí ló wá dénú yàrá Húsẹ́nà. Abẹ́rẹ́ rẹ̀ dàrú ni èyí. So ti máa ń nà tẹ̀sùbà lórí. Làákàyè rẹ̀ ó sì pín méjì. Ìkó di tòbúkọ, ìkó di tàkùkọ.
Fóònù mi bàjẹ́ ni ṣéun. ń gbọ́. Fóònù mi bàjẹ́ ni. Fóònù ẹ bàjẹ́. Use na wọ́n á jẹ́ ẹnjìníà tí ó bọ̀ ṣe. Dáhùn. Kí wàá ló fà á? Ó promise mi ní iPhone. Ó máa iPhone fún mi. Ẹgbẹ̀gbẹ́ kan. Dákun, ṣe yàrá Use dàda tí ń produce iPhone. Sùlíyà ó bojú mi jẹ́, Ọlọ́run ó bojú rẹ̀ jẹ́. Ẹ sàmì dáadáa. Sùlíyà torí rẹ ni Use náà fi yọ̀gò sáwọn fáàn bí tí ẹ bá ṣe gbẹ́rẹ́ gbogbo tí mo nílà. Àbí? Sùlíyà ọ̀sẹ̀ olóṣó. Ó bojú mi bó ṣe fojú mi gbolẹ̀. Ọlọ́run ọba ń fojú rẹ̀ gbògàn náà. Ọlọ́run ẹ̀yin náà lè mọ̀lẹ́ ọkọ̀ọ̀kan yìí tẹ̀ ń ṣe ewúrẹ́. Ọtí bojú mi jẹ́ báyìí. Ìwà ọ̀rá ó dùn mí tí ó sì gbogbo àwọn ọmọ lékè ó. Àmọ́ tí ń ṣe nìsín, ẹ wo mi. Gbogbo yín, ìwọ̀n bẹ́ẹ̀ yín tẹ́ bá ríra yín àtàwọn tẹ́ bá pàdé. Ẹ gbọ́sẹ́, ẹ máa wá kọrin tẹ̀lé kiri gbogbo àdúgbò pé ọmọ yín ṣàṣẹ́wó. Ẹ kọrin tẹ̀lé. Ọkọ̀ ọjà sẹ́yìn jù pẹ̀lú ètè. Olùsí ó nàbì. Ẹ kọrin lọ, ẹ máa gbé kiri. فذاك حقيق ذاك سليع وغرقد وذا أهد هذا قباه وبين ذا وذاك مراد المنحمد محمد يا الله الله karambani akuya bin nabusi sewu ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló yẹ ká máa gbọ́ lẹ́nu rẹ̀ nígbà tó ń hùwà bàjẹ́. Alfa, Maruf, abi wetin dey call your name? Hope no be wetin I dey think. بلاين هذه أريد طه محمد فذاك حقيق ذاك سليع وغرقد هذا قباه وبين ذا وذاك مراد المنحمد محمد وذلك بتهاد وهذاك خندق به فرس كان قبل يهدد